ẹsẹ̀ ìsọ̀sọ̀ lẹ́ni ẹ ti dúró látẹ̀rọ̀ ti máa lọ sọ̀sọ̀ lọ ọ̀sẹ̀ ẹni ẹ ti dúró ṣe máa lọ máa lọ máa lọ náà ok ọ̀sẹ̀ o ẹsẹ̀ ọ̀sẹ̀ mo dé tán ẹsẹ̀ o. ó yẹ sáńsì kò ṣùgbọ́n lẹ́ ń sọ gan ṣe fẹ́ bà ilẹ̀kùn mọ́tò jẹ́ fún mi ni. kí ni pọ́nlé ṣé ìjọ mọ́tò tí wàá ṣe kú tó bọ́lá jẹ́ igi ní ìbára wọn fi ń kó mọ́ níyà kẹ́tọ́ wo bí kristu tó re. Are you sure, Emmanuel? tó bá yá yín ẹ sọ bí tẹ́ ń lọ ẹ máa fẹjọ́ wèrè tẹ́ ń rólẹ̀ ẹ máa fẹjọ́ bí tẹ́ ń lọ. kémi sọ bí tèmi ń lọ ó yá máa gbé mi lọ lábẹ́ ọ̀run gbà ọ́ kẹ́lẹ́ ṣe rùgbọ́ bí ẹran yóò ṣogbo dáadáa. àti mọ́rú yín mo lè jẹ́ ká bá ṣẹ́jẹ́ fún mi láàárọ̀ kùtùkùtù. ṣé àṣàlá sọ̀rọ̀ ká kúrò ń bí. ẹ ṣáà máa wọrí ẹ kó máa ń ọ̀dà fún yín náà ni àǹtí tó wọlé yẹn kúkú ti sanwó yín irú yín ẹ̀ kí ń lówó rárá àtọ̀ ẹ̀ kàn máa ń dẹmọ ni. èlé ló fún yín. kí ló wá ṣẹlẹ̀ kí ló kàn yín bẹ̀. mo rò bẹ́ẹ̀ sálé alẹ́ ló fún yín. 7,000 ni òun rèé. 7,000 ẹ ti bẹ́ẹ̀ mo lọ Libya ẹ mọ̀ jalè ìdúró kan ní bẹ́ẹ̀ mo jalè. máa ṣèyàn gbélé ní kẹ́ ẹ̀. tẹ̀sẹ̀ rògbò sún orí ibù. 7,000 owó sálárì èèyàn kan. ó dà ẹ kó ṣìbọ̀lẹ̀ mo lọ́mọ́. ìpadà bọ́ọ̀lẹ̀ náà ni olè lẹ́fẹ̀ já ojúlọ kà yín mọ́ tẹ̀sẹ̀ sún orí ibù. mo lọ́mọ́ ẹ kó ṣìbọ̀lẹ̀. èmi kò lọ́mọ́ 7,000 olè lẹ́fẹ̀ já ẹ̀kan fún mọ́tò òbòdì. èwo ni wèrè gan mo lọ́mọ́ ẹ kó ṣìbọ̀lẹ̀. èmi kò lọ́mọ́ kí ni sáfẹ́ lọ tẹ́lẹ̀ rẹ́sẹ́lì ó máa kọ́dà kóró pé rẹ́sẹ́lì ó máa kọ́dà kóró pé ìlọ́mọ́ ẹ̀ mọ̀ ìjalè 7,000 àwọn àgbà náà ọjà kóró pé